ẹ káàbọ̀ padà láti abala àwọn amúlùdùn. A lérò pé ẹ tún ti gbádùn Tèmítọ́pẹ́ Akínlémi Bọ́lá lónìí. Tó bá rí bẹ́ẹ̀ ẹ tún jẹ́ kí a darapọ̀ mọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tún rẹ̀. Ní báyìí ẹ mọ̀ pé abala bó ṣe ń lọ òun ni ó yẹ kúkú, àmọ́ ẹ̀yin náà kúkú ti mọ̀ pé tó bá ti di ọjọ́ Jímọ̀ báyìí àrà ọ̀tun òun ni a máa ń gbé wá. Ní ọjọ́ Jímọ̀ báyìí ni a máa ń gbé olórin apanilẹ́rìn wá sí orí ètò tí a ó sì jọmọ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn. Lónìí gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti ní àlejò wa míì nílé agbára, àmọ́ lọ́tẹ̀ yìí olórin ni ẹni tí a gbé wá sórí ètò lónìí. Ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ mélòó kan àwọn apanilẹ́rìn ni à ń sábà máa ń gbé wá púpọ̀ lórí ètò, àmọ́ lónìí olórin ni ẹni tí a gbé wá sórí ètò lónìí. Orúkọ wọn náà ni Blessing Ọládayọ̀ Arówólò tí àwọn èèyàn mọ̀ sí Dayọ̀ Blessing. Bẹ́ẹ̀ ni wọ́n tún mọ̀ wọ́n sí Sẹ́ríkí Oníjùjú. Ẹ mọ̀ wọ́n pé irú orin wo náà ń kọ, ṣé fújì ni ṣé gbogbo ẹni, orin jùjú òun ni wọ́n ń kọ. Dayọ̀ Blessing, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò. Ó dáa, orúkọ yín Blessing Ọládayọ̀ Arówólò òun ni ìyá àti bàbá tí ó sọ yín. Orúkọ méjì ni a tún mọ̀ tí wọ́n mọ̀ yín sí gẹ́gẹ́ bí orí ìtàgé, àwọn orúkọ orí ìtàgé. Èyí ò ní Dayọ̀ Blessing àti Sẹ́ríkí Oníjùjú. Ọ̀nà wo ni àwọn orúkọ méjèèjì gbà jẹyọ? Ṣé rí Dayọ̀ Blessing yẹn ó wá láti ara orúkọ àbísọ mi. Ṣùgbọ́n Sẹ́ríkí Oníjùjú ní ọdún bíi mélòó sẹ́yìn mo lọ ṣeré ní ìlú Ọ̀wọ̀. Ní pàtí yẹn ọba kan wà ńbẹ̀, ọba Ìyèrẹ́, ní community bí ta ti lọ ṣe eré yẹn. Òun ló wò nígbà yẹn náà tó sọ mí ní Sẹ́ríkí Oníjùjú. Ní àwọn ọmọ ẹgbẹ́ mi wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé látọ̀wọ̀, wọ́n á gbé wá sí Oǹdó ńbí tó fi gbé gbogbo ẹ̀ wá ń pè mí Sẹ́ríkí Oníjùjú, Sẹ́ríkí Oníjùjú, Sẹ́ríkí Oníjùjú. Ẹ ṣeun, ọba aláyé bẹ́ẹ̀ ló mú orúkọ yẹn, bẹ́ẹ̀ ni ló mú wá. Ó ti wá tó ọdún mélòó nísìn tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí? Tí bá ní kí n kà ní míní méjì, ó ti tó bí ọdún 5 tí bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Ọdún 5 náà. Ibo gan ló ti bẹ̀rẹ̀, nítorí ọ̀pọ̀ ọ̀jọ̀ àwọn èèyàn tá máa ń ní lórí ètò ibi kó jẹ́ pé wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin nílé, àbí bóyá bàbá àbí àwọn kọrin àtìlẹ̀ ló ti wá. Báwo ni tiyín ṣe bẹ̀rẹ̀? Báwo ló ṣe ṣẹ́rí ti tèmi láti kékeré mi, ìlù ni mo kọ́kọ́ ń lù. Láti bẹ̀ mò ń lù nílé ìjọsìn. Láti bẹ̀ ìlù èwo ń bẹ o? Drums. Okay. Gbà tó yá tí mo lu drums yẹn títí mo tún mú gángan náà. Mo tún mọ́ títí ilé ìjọsìn mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin. Ẹ ṣeun, ẹ wá jẹ́ kí a wò láti apá ọ̀dọ̀ àwọn òbí. Ẹ ṣe mọ̀ pé gbogbo òbí nísẹ̀yìn tí wọ́n bá bí ọmọ wọ́n ní àwọn fẹ́ kí ọmọ àwọn kó kàwé ni o, kó jẹ́ adájọ́, kó di dókítà. Àwọn ipò ńláńlá tí òbí lè máa ń fi ọmọ yẹn pé ọmọ mi ni dókítà, ọmọ mi ló jẹ́ president wọn. Nígbà tí ẹ̀yin fi bẹ̀rẹ̀ sí ní kọrin, ẹ ti já mọ̀ pé ìlù lẹ fi kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi àwọn oníkíní tó fi dórí gángan. Nígbà tí wọ́n fẹ́ mú iṣẹ́ orin mọ́, ìyàwó ni àwọn òbí kọ sí iṣẹ́ orin. Kó tó di pé bàbá tó bí mi ṣaláìsí, ó fọwọ́ sí láti pé kí n máa kọrin, láti pé kí n máa lùlù. Ṣùgbọ́n ó wá fún mi ní nǹkan kékeré kan pé tí bá ti mọ̀ pé mo fẹ́ máa kọrin o, mi ò ní jẹ́ kó dí ilé ìwé mi lọ́wọ́. Tí èmi náà dẹ̀ faramọ́ gbà yẹn wípé àtorin o àti ilé ìwé mi méjèèjì ni mo máa ṣe. Báwo gan lẹ ṣe wá ṣe? Ọ̀nà wo lẹ ń gbà ṣe mọ̀ pé ilé ìwé mi tá bá ti lọ school ní Monday, Adéyẹmí ni mo lọ. Friday títí 1 àti ṣetán. Then bí a fẹ́ ní party àbí nǹkan kan, a ti mọ̀ pé Friday nǹkan bí aago kan alẹ́, Saturday, Sunday. So Ọlọ́run dẹ̀ wá ń ṣe àwọn party tá à ń ní kò bọ́ sáàárín ọ̀sẹ̀. So jẹ́ kó rọrùn fún wa láti ṣe. Káàtẹ̀ wá gbà pé tọ̀ wọ́n wá ní ó dá o Dayọ̀ Blessing o, òde táwa fẹ́ pè yín sí alẹ́ ọjọ́ ìṣẹ́gun ni o, tí iléèwé sì ń bẹ ní ọjọ́rú. Bó lẹ ṣe fẹ́ ṣe àárín ó ti wáyé bẹ́ẹ̀ nígbà kan. Irú eré yẹn gan tó wá bọ́ sí àsìkò tí mo ní test ní school. Mo ṣáà lọ bá àwọn ọ̀gá mi pé ọ̀gá
mo mọ̀ pé nǹkan báyìí mi ò ní bàbá mọ́ o ìyá nìkan mo ní o ọ̀nà tí mo dẹ̀ tún ṣe ń gbà láti fi ran àmì lọ́wọ́ lélẹ̀ ọ̀gá yẹn lóòótọ́ ó wò mí ó rò tọ́lọ́ mọ́ mi lára fún mi láyò ní kí n lọ nígbà tí mo dẹ̀ ṣe tán ó padà ṣe ìdánwò ti tèmi fún mi. ẹ jẹ́ ká wá mú báyìí láti ìgbà tí gẹ́gẹ́ bẹ́ ṣe sọ lákọ̀ọ́kọ́ pé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti bí ọdún 5 sẹ́yìn láti ọdún 5 títí di bàtà wáyé àwọn ìdojúkọ wo gan lẹ ti dojúkọ látàrí pé ẹ ń kọrin àbí gbàkan pé kí ni ìpapọ̀ orin yìí ó súnmọ́ mi kí ni àwọn dojúkọ tí ẹ ti dojúkọ ẹnu ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. tá bá ní ká wò ó fún gbogbo àwa olórin ìdojúkọ tó máa ń pọ̀ jù ó máa wá láti bí irinṣẹ́ tá fẹ́ lọ fi ṣeré cause mo rántí bí ọdún mélòó sẹ́yìn mo níṣẹ́ kan ní Òṣogbo kí tó kúrò bí ẹni tí mo fẹ́ lo irinṣẹ́ lóṣogbo mo ti fún lówó nígbà tèmi máa fi tọkàn mi ti balẹ̀ pé mo ti sanwó fún onírinṣẹ́ nígbà tí mo máa débẹ̀ nǹkan tí mo sanwó ẹ̀ kọ́ ló kó fún mi inú bí mi bọ̀ ká ní pé bí wá pé lílọ tí mò ń lọ sóṣogbo irinṣẹ́ tara mi ni ṣe mọ̀ pé irú ìdojúkọ yẹn bẹ́ẹ̀ ni ọkọ̀ yẹn á balẹ̀ bẹ́ẹ̀ ni kó má wáyé. kókó jùlọ ìdojúkọ tí wọ́n máa ń rí nínú iṣẹ́ orin òun ni irinṣẹ́. ẹ̀yin ò ní ìdojúkọ bíi bóyá ìtẹ́wọ́gbà láàrin àwùjọ àbí pé káwọn èèyàn kan máa wò pé ìgbà wo gan ló yìí bẹ̀rẹ̀ àwọn tá a ti bẹ̀rẹ̀ láti bẹ́ẹ̀ni ó máa ń rí bẹ́ẹ̀ bọ̀ wọ́n máa ń pe kinní kan ní ìwà tútù ṣe mọ̀ pé ìgbà míì lóòótọ́ kò sí bí òun ṣe fẹ́ rìn tí orí ò ní jì bọ̀ tí òun bá ti rí àgbà tó jù ó gbúdọ̀ ṣe kinní kó tẹríba kò sí tí èèyàn náà bá wà bóyá o ní àgbà níwájú ẹ̀ tó bá ń tẹríba àgbà yẹn gan mọ̀ pé bọ̀bọ̀ tí mo tiẹ̀ fẹ́ ṣe níbí yìí tó dẹ̀ ń tẹríba fún mi lójoojúmọ́ tó ń kí mi ṣẹ́mọ̀ from there òun náà tún lè ní a ní orúkọ àdá àti yí ọkàn padà. ǹjẹ́ àti ẹ̀ ti rí àkókò nǹkan tí ó jẹ́ pé èyí òun ó ní ẹ̀jẹ̀ mú wá láti apá ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ṣé wọn pé oníkálukú náà ni wọ́n wò pé yàrá bíi yàrá àdójúkọ náà ni ṣé a ti rẹ̀ rí àsìkò tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ òní àkíwátẹ̀ ló ń ṣe ọmọ yìí gan. bẹ́ẹ̀ ìyàwó gan làwọn ọ̀rẹ́ yín kọ sí iṣẹ́ yìí bẹ́ẹ̀ ní tẹ́tí wàá jó lórin kan pàtàkì. àwọn ọ̀rẹ́ mi tí mo ní màá pín wọn sọ́nà méjì bí a ṣe rẹ́ni tó dúró tì mí tó jẹ́ pé màá níṣẹ́ tá tẹ̀lé mi débẹ̀ pé mo gbọ́dọ̀ ṣàṣeyọrí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ náà la ṣe rẹ́ni tó jẹ́ pé tó ń wò wípé báwo ló ṣe ṣe gan ṣóun nìkan ni a lọ sí party ní Friday a lọ ní Saturday a lọ ní Sunday ṣóun nìkan ni ṣé gbá kan ṣe mọ̀ pé méjì náà ilé ayé àwọn gbogbo èèyàn kan ló dẹ̀ lè fẹ́ràn èèyàn. báwo lè ṣe wá ń ṣàárín yẹn torí kó tó di pé ẹ lè pín sí méjì a jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tẹ́ fi lè wò pé àwọn kan apá báyìí ló máa wà ṣẹ̀rẹ̀ àwọn eléyìí ó dáa pé àwọn tó gba tèmi tó wò pé jájọ ṣe oríire papọ̀ àmọ́ àwọn eléyìí á lè jẹyàn lẹ́yìn ẹsẹ̀ kí gan ló mú ìpínyà yẹn wá pé báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. ẹ ṣe olóòtú ṣe mo sọ mo ní ẹlòmíì wà nípa ìwà tó wù sí mi mo fi mọ̀ pé ẹni tèmi ni then ọ̀nà tèmi dẹ̀ ń gbà tí mo fi ń ṣe tèmi ni pé àwọn àgbàlagbà wọ́n ní ká dọ̀bálẹ̀ fún àràrà kò ní ká má ga mo yẹ sọ lóòótọ́ bóyá ó níwà burúkú sí mi mo rí pé ó ń fọṣọ mo bá gbà á mo bá fọ tó bá tiẹ̀ wá máa padà ṣe ó dá mi lójú pé orí ara ẹ̀ ló máa fi gbé ó máa dálé. ìyẹn ó yé wa àmọ́ wọn fẹ́ náà tán ó kúkú yá wa náà ó yé wa ẹ jẹ́ kí n wá béèrè báyìí pé iṣẹ́ orin yìí èmi wá fẹ́ béèrè ṣé òun nìkan lẹ ń ṣe ni àbí ó tún ní nǹkan míì tẹ́ torí àwọn ẹlòmíràn ní ọ̀nà kan wọ́jà torí bí ilé yóò wá lọ́sẹ̀ yìí àmọ́ pé àtúrí jájẹ lápá bí ṣé iṣẹ́ orin yìí nìkan lẹ́yìn yàn láàyò àbí ẹ tún mú nǹkan míì mọ́. iṣẹ́ orin nìkan ni mo yàn láàyò. ìyẹn ni pé òun ló ń pay bills yín. ọ̀dà ẹ jẹ́ kí àwọ̀ báyìí ó ti tó bí ọdún 5 tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ọdún 5 náà ń ṣe ọmọdé ọdún. ṣé àwo orin mélòó lẹ ti ṣe jáde àbí ká ní ó ti tó iṣẹ́ bíi mélòó tẹ̀ ti lọ fún. ní ti iṣẹ́ yẹn mi ò rò pé mo lè olóńkà mo lè sọ pé iṣẹ́ báyìí cause iṣẹ́ máa ń wá dáadáa
látọ̀dọ̀ àwọn olólùfẹ́ mi. Dẹ̀ nípa ti àwo yẹn a ti ṣe àwo méjì. Alákọ̀ọ́kọ́ a pè ní orí mi lànà fún mi. Ẹlẹ́kejì a sọ ní ìjọ ayọ̀. Ó dẹ̀ ń tà wàràwàrà lọ́jà. Ẹ jẹ́ kí wá béèrè báyìí ní ìpínlẹ̀ Ondo tẹ̀wá yìí ṣe mọ̀ pé àwọn eléré mi àbáwọn olórin mi á máa wò pé kò sí nǹkan tó lè dàbí bí ká kúrò níbi tá a wà bí Èkó lówó wà Àbújá nǹkan tẹ bá bèèrè lọ́wọ́ ọmọ kékeré mi pàápàá pé tó bá fẹ́ kọrin pé á lóun fẹ́ blow àmọ́ òun fẹ́ blow ní bí Èkó òun fẹ́ ṣe gbá. Ǹjẹ́ ìgbà kan ti wà rí tẹ́ ti wò pé Ondo ìpápá kò máa sanwó bó ṣe yẹ kó sanwó dà pé èmi pàápàá ń fẹ́ nà yẹ ẹ jẹ́ ń lọ síbi báyìí ẹ jẹ́ ń lọ síbi báyìí bóyá tún rí jájẹ díẹ̀ jù bẹ́ẹ̀ lọ báwo gan-an ìyá yẹn. Ní tèmi o èmi ò fijọ́ kan rò wípé ó yá Seriki Oníjùjú àtàwọn ọmọ ẹgbẹ́ mi ò pé ká máa lọ sékòó rárá. Látòǹdó ń bì a máa ń lọ ṣiṣẹ́ lÉkòó ṣiṣẹ́ lÉkìtì ṣiṣẹ́ lọ́yọ̀ọ́ oríṣiríṣi ìlú là ń lọ láti lọ ṣiṣẹ́. So kí wá ní àbọ̀. Yẹn ni pé Ondo tà fún yín. Ondo gbè yín. Fún mi tèmi o Ondo gbè mí o. Tèmi gan-an. Ó dáa ẹ jẹ́ kí a tún wá mú wá báyìí ní agbo àwọn amúlùdùn bíi tiyín mọ̀ pé oríṣiríṣi àwọn iṣẹ́ ló wà ń bẹ̀ bí ẹ̀yin tẹ́ ń kọrin báyìí àwọn òṣèré orí ìtàgé àwọn apanilẹ́rìn náà ibì kan náà ni gbogbo yín wà. Báwo lẹ ṣe lè ní ìrẹ́pọ̀ ṣe wà tó láàrin gbogbo ẹ̀yin amúlùdùn pátá ǹjẹ́ ìrẹ́pọ̀ wà láàrin yín? Ìrẹ́pọ̀ tó dánmọ́rán wà láàrin wa dáadáa pàápàá jùlọ láàrin àwa ọ̀dọ́. Dẹ̀ níṣẹ́ mọ̀ pé ìlú yìí ó kéré gan àmọ́ra wa tán mọ̀ pé ẹni tíátà ló ń ṣe ẹni kọ́mẹ́dì ló ń ṣe ẹni orin ló ń kọ ó wá pẹ̀lú nǹkan tó mú ìfẹ́ wá sáàrin gbogbo wa. Kó tó di pé ẹ ṣeré fún wa torí wọ́n ti ń sọ fún wa pé àkókò ti tó fún wọn láti èmi wá fẹ́ béèrè nǹkan kan oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa gbà rí ìmísí. Ẹlòmíì á wò pé ó ní nǹkan míì tó ń ṣe ẹlòmíì á ní ojú ọ̀nà lòun ti máa ń gbà mí sí òun. Pàápàá jùlọ àti láwọn àlejò lórí ètò yìí tá ń sọ fún wa pé àwọn ò tiẹ̀ ń gbà mí sí àmọ́ táwọn bá ti débi táwọn ti fẹ́ ṣeré káwọn ti gba ẹ̀rọ yìí ni pé ìmísí máa fẹ́ wá gbogbo gan ni ìmísí tí yín ti ń fẹ́ wá tó ń gbé wá ni tó ń rù wá ni àbí tẹ́yìn náà bá dé ibi tẹ́ ti fẹ́ ṣeré gan ni ó tẹ̀ tó dé ló ti máa fẹ́ wá àbí bó ni ìmísí ń ṣe rìnrìn àjò tiẹ̀. Bí Ọlọ́run bá ṣe ń ṣe kò yé mi náà kò yé mi kan tó bá ti wá ní wákàtí yẹn tá a súwìtì àwùjọ bíi tàwa òun lọ́lọ́ máa. Èmi fẹ́ béèrè ṣọ́ ti gbé mi sí tẹ́ máa fi ṣeré fún wa báyìí ṣọ́ ti gbé wá. Mo ṣe ń wọlé bọ̀. Wọ́n ti gbé dé. Ẹ̀yin yẹn wa mọ̀ pé inú yóò ti mọ̀ ṣe yín yágíyágí pé kẹ́ fi jó sára ẹ jẹ́ sáré dókè lọ́hùn náà ńgbà bá padà dé àlejò wa àwọn náà wọ́n bá wa fi máìkì gẹ́gẹ́ bí àwọn iléèbó wọ́n fi bá wa kọrin á wà jó dáadáa à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Káàárọ̀ Oòjíire ṣé ẹ rí pé ẹ̀rín mi yìí ó ní nǹkan tó bá dé torí pé kí ni àsìkò ti tó fún wa láti ṣe kí láti gbé bọ́ọ̀dì láti fẹ́ gbẹ́sẹ̀ báyìí àlejò wa wọ́n fẹ́ ṣeré fún wọn báyìí ẹ jẹ́ kí ẹ farabalẹ̀ o ẹ̀yin náà lè dìde tẹ́ bá di pé bóyá ẹ fẹ́ oríṣẹ́ àtẹ̀jòkó sì kò fẹ́ mọ gbà kẹ́. Bẹ́ẹ̀ni ẹ má rò tiwa torí àga yìí kò gbà wá láyè láti dìde bẹ́ẹ̀ yẹn àmọ́ gbogbo ara táwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn máa ṣe lórí. a mọ̀ gbé lórí ìjòkó ẹ̀yin lè gbé lórí ìdúró ń tiyín ẹ wo àlejò wa ó yá. Kò lè dá dúró mo gbé ọ̀gá o Ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o Ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o Ọlọ́run tí a kò lè dá dúró
mo gbé ọ̀gá o Kaftan TV la wá wáyé Kaftan TV la wà lọ́wọ́lọ́wọ́ tó bá jẹ́ ìròyìn tó kójú lówó a ní Kaftan TV lẹ ó ti gbọ́ èdè àṣà jáyélukára Kaftan TV lẹ ó ti gbọ́ a ní ọlọ́run tí a kò lè dá dúró èmi máa gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró ọ̀ṣọ́ èmi gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró a ní mo gbé ọ̀gá o ọ̀ṣọ́ ló ní pé àtìnílẹ́yìn kojú má ti ní mo yìn ọ́ o àtìnílẹ́yìn kojú má ti ní mo yìn ọ́ o àtìnílẹ́yìn kojú má ti ní mo yìn ọ́ o àtìnílẹ́yìn kojú má ti ní olótù ló tún kọrin sí mi létí bá wa balẹ̀ ẹgbẹ̀rún ahọ́n ó ṣé Jésù ó ṣé onífùyìn olùgbàlà ó ṣé Jésù ó ṣé ògo ọlọ́run ọba mi yeye ó ṣé Jésù ó ṣé aliu ìṣẹ́gun oore rẹ̀ ó ṣeun o ìròyìn tó kojú lówó Kaftan TV lẹ ó ti gbọ́ ìròyìn tó kojú lówó eré ìdárayá tó dá gángan ẹ ṣáà ti kàn sí Kaftan TV Yorùbá lórí StarTime ẹ ti kàn sí wọn gangan àníbá wa balẹ̀ ẹgbẹ̀rún ahọ́n ó ṣé Jésù ó ṣé fúyìn olùgbàlà ó ṣé Jésù ó ṣé ògo ọlọ́run ọba mi ó ṣé Jésù ó ṣé ìṣẹ́gun oore rẹ̀ ó ṣeun o ó ti kọ́ mi wípé a ní mọ̀ ọ̀ṣọ́ olúwa ló nílẹ̀ atẹ́kùn rẹ̀ aya táwọn tó tẹ́dó sínú rẹ̀ tó fìdí rẹ̀ sọ̀lẹ̀ lórí òkun àti lórí iṣan omi. tó bá jẹ́ eré ìdárayá lórí Kaftan TV lẹ tó ti gbọ́ ìròyìn tó kojú lówó ètò lóríṣiríṣi lórí Kaftan TV lẹ ti máa rí a ní mo mọ̀ dáadáa olúwa ló nílẹ̀ atẹ́kùn rẹ̀ aya táwọn tó tẹ́dó sínú rẹ̀ tó fìdí rẹ̀ sọ̀lẹ̀ lórí òkun àti lórí iṣan omi ó yá wa gbọ́ bàbá tó fún wa láyọ̀ tó fún wa láyọ̀ fún wa lówó a ní bàbá tó fún wa láyọ̀ ó tó fún wa láyọ̀ fún wa lówó ṣé mi gangan Dayo Blessing akọrin ọba èmi gangan Sẹ́ríkì oníjújù Dayo Blessing mò ń pèdè sétí àráyé èmi kọrin tó dùn gangan èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mo ní bó jẹ́ eré ìdárayá ni ó yá ní Kaftan TV Yorùbá níbẹ̀ gangan o ní kẹ́ máa lọ ìròyìn tó gbójú lówó Kaftan TV lẹ ti máa gbọ́ a ní bàbá tó fún wa láyọ̀ ó tó fún wa láyọ̀ fún wa lówó Sẹ́ríkì oníjùjù ó fún mi lẹ́bùn ẹ̀mí mi rọ́mọ ẹpẹtẹ lèmi ṣe ń jó lèmi yọ̀ mo ṣọpẹ́ o ẹ bá mi tọ́jú olúwa fún mi láyọ̀ ìwọ ọ̀ṣọ́ tí kú onílé pa olúwa fún mi bá mi tọ́jú bọ̀bọ̀ àlíù gangan Kaftan TV ẹ lè bàjẹ́ láíláí ńlẹ̀ olúwa fún mi láyọ̀ o bá mi tọ́jú àlíù olóríire ẹ bá mi tọ́jú olúfẹ́mi ọlọ́lá lọ́lọ́rọ́ mi olúfẹ́mi sọ fún wọn kó dẹ sọmọ náà tí ó jọ ṣẹ àníṣe bàbá tó fún wa láyọ̀ tó fún wa láyọ̀ fún wa lówó Dayo Blessing àní bàbá tó fún wa láyọ̀ ó tó fún wa láyọ̀ fún wa lówó olúwa fún mi ló tún ní mò mọ ojú mi ti rí
mo mọ ohun etí mi ti gbọ́ Aliu mo mọ ohun èèyàn máa ti wí mo mọ ohun èèyàn máa ti sọ lọ́gán tó gbọ́ ìró ayọ̀ rẹ̀ o olùgbàlà ayé mi létò lọ́gán tó gbọ́ ìró ayọ̀ rẹ̀ o olùgbàlà ayé mi. Aliu ló tún kọrin wípé ó ní ayé ló sọ pé mi ò lè níláárí ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí rere wòlíì ló sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o ayé ló sọ pé mi ò lè níláárí ènìyàn ló sọ pọ́rọ́ mi ò lè já sí rere wòlíì ló sọ páyé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run kò olúwa fún mi láyọ̀ ló tún kọ́ mi pé I will never be ungrateful to you Lord no I will never be ungrateful to you Lord I will never be ungrateful to you Baba I will never be ungrateful to you Lord Kaftan TV Kaftan TV Kaftan TV Kaftan TV eré ìdárayá níbẹ̀ lẹ̀ ó ti gbọ́ bẹ́ẹ̀ni ìròyìn tó gójú lówó níbẹ̀ lẹ̀ ó ti gbọ́ a ní I will never be ungrateful to you Lord o I will never be ungrateful to you Lord I will never be ungrateful to you Lord o I will never be ungrateful to you Lord mi ò dẹ̀ níyà láyé mórè I will never be ungrateful to you Lord èmi ò dẹ̀ níyà láyé ìmòrè I will never be ungrateful to Aliu ló tún kọrin wípé Dayo Blessing mo ti gbére dé ṣé mi gangan ṣérí kí o ní jújù Dayo Blessing mo ti gbére dé ṣé mi gangan ṣérí kí o ní jújù mo ti sọ bá mi tọ́jú ẹ olúwa fún mi láyọ̀ o ọ̀ṣọ́ tọ́jú Aliu ti kú onílé pa Aliu ẹ̀yin lọ́mọ táwọn onílé ṣe ọmọ tó wó onílé wọn ó ti dá mi lójú àwa lọ́mọ tí kú onílé pa Aliu ọmọ táwọn onílé ṣe gangan Dayo Blessing mo ti gbére mi dé Sẹ́ríkì oníjújù mo tún ti dé ní máa kọrin Dayo Blessing máa dẹ̀ kọrin d'Amẹ́ríkà lọ́jọ́ kan Sẹ́ríkì máa kọrin ọba ní Malaysia máa dẹ̀ kọrin d'Amẹ́ríkà lọ́jọ́ kan ìwọ Karo tí kú òní lè pa ọba ní Malaysia ti wá ní bá mi tọ́jú olúwa fún mi láyọ̀ o bá mi tọ́jú Aliu ti wá ní ọlọ́lá lọ́lọ́rọ́ mi Dayo Blessing kò dẹ̀ sọ́mọ̀nà tí ó jọ ṣẹ́ ó tún kọ́ mi wípé ó ní gbọ́ ohùn àwọn áńgẹ́lì tí ń kọrin gbọ́ ohùn àwọn áńgẹ́lì tí ń kọrin kíná kọ wọ́n kọrin ògo ògo wọ́n kọrin ẹ̀yẹ ẹ̀yẹ wọ́n kọrin ògo ògo wọ́n kọrin ẹ̀yẹ ẹ̀yẹ Aliu gbọ́ ohùn àwọn áńgẹ́lì tí kọrin olúwa fún mi láyọ̀ wọ́n tún láwa ò lè níláárí ẹ jọ̀wọ́ ẹ bá mi bèrè ṣáwọn lọ́lọ́run ni olúwa fún mi àní wọ́n tún láwa ò lè níláárí ẹ jọ̀wọ́ ẹ bá mi bèrè ṣáwọn lọ́lọ́run ni Aliu arónípín ó arónípín arónípín màkúrìyà arónípín arónípín ó arónípín arónípín màkúròṣì arónípín àwọn kọ́nà ṣẹ̀dá mi ó arónípín arónípín màkúrìyà arónípín Kaftan TV làwà lọ́wọ́lọ́wọ́ one of a kind in Ondo City media with difference Kaftan TV o ẹ sọ fún wọn kò sọmọnà tí ó jọ ṣe Kaftan TV kò dẹ̀ sọmọnà tí ó jọ ṣe Kaftan TV kò dẹ̀ sọmọnà tí ó jọ ṣe tó bá tún jẹ́ eré ìdárayá Kaftan TV lẹ́tí máa gbọ́ ìròyìn tójú lówó a ní
accountant ìbílẹ̀ ó máa gbọ́ oore ní bàbá ṣe. Orí mi wú. Owú. Ara mi ò bá ló ṣe bíbí kí n dìde àbí kí ló. Wọ́n ní o tọ́jú mi. Tó bá dẹ̀ tọ́jú mi, àwọn tó bá tọ́jú mi wá tọ́jú mi. Bó ṣe máa jẹ́ nìyẹn. Àlejò wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Kódà ara wa yá bẹ́ẹ̀ni àwọn ará ilé gan-an bẹ́ẹ̀ni àwọn náà bó ṣe ń gbé ogbẹ òun náà là ń rí tó ń kàn wá lára. Ó dáa Táyọ̀ Blessing, ó ti tó bí ọdún 5 tí ẹ ti ń kọrin bọ̀. Tá bá ní níwọ̀n ọdún 5 sísìn, kí ni àfojúsùn yín, níbo lẹ ti fẹ́ rí Táyọ̀ Blessing? Àfojúsùn mi alákọ̀ọ́kọ́ lọ́lá Ọlọ́run ọba ó dá mi lójú pé mo máa gòkè àgbà. Torí tí nǹkan ò bá ti ní kí tẹnìkan má dáa, ó dá mi lójú pé àdáwọ́lé ẹ̀ gbogbo ló máa yọrí sí rere. Ẹ ṣé, mo wá fẹ́ béèrè wípé kí ni àmọ̀ràn yín, báwo ṣe máa mú gbogbo abala yìí wá sí ìparí, kí ni àmọ̀ràn yín fún àwọn tó ń wò yín lé, nítorí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ní àwọn tẹ́yìn náà pàápàá ń wò lókè pé èmi gan fẹ́ dàbí ẹni lọ́jọ́ ọ̀la ní ọdún 5 sísìn, mi fẹ́ kí Táyọ̀ Blessing kan ti mọ̀ káàkiri, àwọn kan náà wà tó ń wò yín lé pé kémi gan tiẹ̀ dàbí ọ̀gbẹ́ni, kí ni àmọ̀ràn yín fún wọn ní ṣókí? Àmọ̀ràn mi fún wọn ni wípé ọ̀rọ̀ kan ṣoṣo tí mo máa sọ ò ní ìtẹríba. Kí wọ́n tẹríba. Kí wọ́n tẹríba, yìí ni pé ìtẹríba ó ṣe àgbà ohun gbogbo. Bí èèyàn bá tẹríba èèyàn ó sì mọ ráàánú gbà. Pàápàá jùlọ nǹkan tó bá ń ṣiṣẹ́ fún yàn, òun náà ní irú èèyàn bẹ́ẹ̀ a máa sọ fún wọn pé n tó ń ṣiṣẹ́ fún mi òun leléyìí o, tẹ́ bá dẹ̀ fẹ́ rí bí mo ṣe rí ọ̀nà tí mo gbà òun náà ni pé ìtẹríba ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ó dáa Táyọ̀ Blessing, gbogbo iléeṣẹ́ yìí àwa náà à ń bá yín gbà ládùúrà pé ibi tí àfojúsùn yín wà tí ẹ fẹ́ dé ẹ débẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́lá Ọlọ́run. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà lè ti rí tí àlejò wa tí ó ti láti fi orin dára wà lára yá, pàápàá jùlọ wọ́n sì tún pàrọwà fún ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ tí ẹ̀yin náà ń wò pé iṣẹ́ orin yóò tẹ̀ ṣe wá rí báyìí, bá lọ báyìí àwọn àgbààgbà yóò tẹ̀ jẹ́ ká ṣe nǹkan kan. Wọ́n ti jẹ́ kó yé yín pé ìtẹríba òun ni àgbà ohun gbogbo. Nígbà tí yẹn bá ti nígbẹ́ àtọmọdé àtàgbà tó bá rágbàlagbà tẹríba fún, tó bá tó rẹ́ni tí ìwọ náà tún jù lọ tún tẹríba fún. Wọ́n ní ká dọ̀bálẹ̀ fáràrà, kò ní pé ká mọ̀ ga. Ìtẹríba òun ni àgbà ohun gbogbo. Ẹ wo bí a ṣe mọ sin àlejò wa jáde ní abala yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn kí a darapọ̀ mọ́ àyàn nígbà tí a bá padà dé, ètò tó kù náà ó tún tẹ̀síwájú. Ẹ má yín kúrò ńbẹ̀, à ń padà bọ̀.